àwọn aládùn rẹ̀ o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bébí bọ̀bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ bò ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ̀ o. àwọn aládùn rẹ̀ o àwọn aládùn rẹ̀ o àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣẹ́ṣẹ́ àwọn aládùn rẹ̀ o. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò pé má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá. ṣé wà ọjẹ́ lábí ṣé wà. kí ló ṣẹlẹ̀ farabalẹ̀ kí ló ṣe. mo lọ sí hospital lánàá nígbà tí mo fi sùn mọ́. ó lọ lè lọ sùn àbí. mo ti lóyún. kí ló sọ. I'm telling you mo ti lóyún. ó ṣe kí ni. mo lóyún. anyway kì í kú ṣe mo ní náà ṣe bó láwọn boys lọ kí ilé ẹ̀ lọ́fẹ̀ẹ́ jẹ́ṣẹ́ ẹ̀ náà ìyẹn normal. bọ́ báwo ní sùúrù máa pẹ́ padà náà. ìjọba ṣe máa ń tẹ bí tí ìjọba ṣe máa ń tẹ wá lójúmọ́lẹ̀ nìyẹn. pàṣàpàṣà. ẹ tí o ti rí political party àwọn eléyìí wọ́n kọ̀ ló ń assume pé òpònú ni àwọn mẹ̀kúnnù ní ṣá. ẹ̀yin mẹ̀kúnnù. àwa mẹ̀kúnnù náà mú sọ. wo sẹ́gbó ẹ̀ kúrò níbẹ̀ lọ́la pépà tiẹ̀. lọ́la pépà. ẹ wá ó ti ṣẹlẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Jùmọ̀kẹ́ ti ṣe oúnjẹ. ní sùúrù oúnjẹ tó gbọ́ alátabulé yín àbí. wà ní ibú tó fẹ́ máa bú mi nísìn. kí ló ṣẹlẹ̀ jàre. ẹ̀gbọ́n ṣe rí girlfriend mi kan báyìí ó ṣẹ̀ṣẹ̀ pè mí kan tán sìn ó ní pé òun ti tèkè. kí ló pa. jẹ́ òun gbẹ́nu sọ́jọ́. ṣé ìgbóni ìgbà tó sọ pé girlfriend. kò sẹ́ni tó kú political baboon ikọ̀ tó ń tà àti sọ wípé gẹ̀yẹ́ ti tèkè. Junior kí ló wá dé tó lọ da fámìlì wọn rú. mi da fámìlì wọn rú kí lè lè sọ báyìí. gbẹ́nu sọ́jọ́ gbẹ́nu sọ́jọ́ nǹkan tó ń sọ ni wípé Junior ó ti fún ọmọ yẹn lóyún. o ti fún ọmọ lóyún. ayọ̀ abara títí ayọ̀ o ti fún ọmọ lóyún olóhùn ṣe. ijó dìdìrín wọn ló wá jó báyìí sí. wàá jẹ́ mi mọ́ báyìí o. gbà tó lo fọmọ lóyún èmi ṣáà lórúkọ tí màá. kí ló ṣẹlẹ̀ kí ló ti ṣẹ̀gbọ́n ẹ̀ báyìí. nǹkan tó ṣẹlẹ̀ ní pé Junior kí ló ṣe é. Jume sórí nǹkan tó ṣẹlẹ̀ ni pé à ń analyse political situation kan wọ́n ṣe pé sẹ́gbó ẹ̀ nìyẹn wọ́n ní àǹtí ẹ̀ tó wà ní Badagry ipò wọn ti bímọ. ìyá àṣẹgbọ̀ ẹ̀ congratulations. congratulations. ìwọ náà máa ti di ọmọ ẹ̀ náà. congratulations. ẹ jẹ́ kí n náà. sí wàhálà a máa rí ẹ. ṣùfẹ́ kó bá mi ní. ìwọ ni nígbà tí. ẹ̀dùn political baboon. àǹtí yín wo lẹ sọ pé ó bímọ èmi ò láǹtí kankan àyè kí ẹ̀rọ ìyẹn kọ́ ní iṣu ẹjọ́ kí la máa ṣe sí báyìí tó ní jáde àti mọ́mí nǹkan tó gbọ́ sí. Junior ìgbà tí wọn náà mọ̀ pé o ì tí ì rẹ́dì kí ló tó lọ rẹ́dì. kí ló dé tó lọ rẹ́dì. gbẹ̀dú sọ̀n. ẹ̀gbọ́n ẹjọ́ ìṣàánú mi mo mọ̀ pé mo ti ṣe mistake kí mo wá lè ṣe sí báyìí sìn. in a political situation like this ó máa yọ ni. ó máa yọyún. pẹ̀lú sọ́hún. ìkúlẹ̀ abiyamọ. pẹ̀lú sọ́hún. ó máa yọ ni. ṣé o mọ̀ nǹkan gbé nǹkan tá a máa ṣe sí nìyẹn. báwo lè ṣe máa tó pé kó lọ sẹ́yún. nǹkan tí ò dáa ni. ẹsẹ̀ mi lọ́dọ̀ Ọlọ́run. kí ló ṣẹlẹ̀ it's a tragic situation. àti ìjẹ́gbò ẹ̀yẹ ni wọ́n pè wá tó sí wọ́n ní pé oyún yẹn ti dà. ẹ̀dùn ṣe bẹ́ẹ̀ sẹ́ pé wọ́n bímọ ọ̀sẹ̀ ẹ̀dẹ̀ tó sọ pé oyún dà lára wọn.
wọ́n ní wọ́n ti lose baby. ìyá Ṣẹ́gun ẹ̀ pẹ̀lẹ́. pẹ̀lẹ́ ó ṣe ojú mọ́ kẹ́. mo dẹ̀ ní kí wá sọ fún yín pé porridge ti ready ni pé ṣé wàá já sàrò. máa jẹ́ kí ló dé báyìí máa jẹ́. Ṣẹ́gun ẹ̀ pẹ̀lú nǹkan tó ń máa ṣe jẹ́. ẹ̀yìn. Máa jẹ́ kí lè lókun láti fi sunkún yẹn dáadáa. Jùmọ̀kẹ́ wọ́n máa lọ ẹ jẹ́ ká máa sunkún mi. Sáàbù ẹ o. Ṣọ́fẹ́ kó bá mi ni. Kí ló dé báyìí nígbà tí èèyàn sọ pé oúnjẹ ti jìnnà ṣé kí n má jẹ ọmọ ni. Political baboon. Kí ló máa ṣe gan? Ẹ fi mí lẹ́jọ́ kó ṣàgbà ṣàrò wa kí n já ṣàrò. Ẹ wo ẹ̀gbọ́n ṣe rí kóńtà máa ṣe ni kóńtà máa ṣe nìyẹn ó ti rẹ́dì nìyẹn tó wà. hello géètì wo ilé yín wo Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? ọmọ yẹn ló wà lẹ́nu géètì. Ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ wàá lọ smuggle ẹ̀ wọlé you get bẹ́ẹ̀ then èmi àti Ṣẹ́gbowẹ̀ àwọn lọ keep Jùmọ̀kẹ́ company nínú kitchen. Ní kitchen ó yá lọ smuggle ẹ̀ ìrìn àti wọ́n lọ kitchen. Sáré lọ àwa máa jẹun ló ti gbọ́. Àlọ́. Junior, ilé ètò ìyọ̀mù wọlé bí ẹ̀kọ́ bá mo safe ṣá. Ọ̀rọ̀ wo láti fẹ́ sọ? Jumi. Ọmọ tó fine. Jumi skusko. Ọmọ tó fine. Wo àwọn méjì akọni ká wá keep company ẹni o. ẹ pẹ̀lẹ́ ṣé o. Jùmọ̀kẹ́ ṣé o ti gbọ́ the latest nípa Buhari versus Biafra. Buhari àti Biafra ṣé mi àti ti jọ sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ni. Ṣé la máa kọ́lé mọ́lé ṣé la máa ralẹ̀ mọ́lẹ̀ a máa bímọ lémọ. Jàre Jùmọ̀kẹ́ bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ sórí ní political analysis Buhari ní tendency tó fi jẹ́ pé Biafra wọn kàn ní. Ṣé la máa kọ́lé mọ́lé ṣé la máa bímọ lémọ ṣé la máa fayọ̀ ṣayọ̀. Ṣẹ́gbowẹ̀. a máa fẹnu ṣe. Ṣẹ́gbowẹ̀. Kí ló dé gan o kò tẹ̀ ń disturb wa látàárọ̀ political baboon. ẹ wo ẹ ń distract mi ṣe mu ṣé pàtí tí wọ́n mọ̀ ní orin tó ń kọ nìyẹn ni. Jùmọ̀kẹ́ èmi yé mi. Àlùntàrí. bọ̀ ẹ̀gbọ́n ṣe mọ̀ pé ń distract mi ṣá. What are you insinuating? Má sọ bẹ́ẹ̀ mọ́ jàre. Abókíni kò jọ rárá. ó dẹ̀ jọ bébì jẹ́ kó jọ ẹ̀ ń ṣàánú mi mi ò tí ì rẹ́dí àti ní bébì báyìí. O ìsínú ẹ̀ ṣe mọ̀ àbí ìgbà tó ṣe ó mọ̀ yín àbí. bọ̀ bébì ní ìsìn báyìí sí mo ti mọ̀ pé iṣẹ́ iṣu ni èṣù ló wọnú mi tá fi ṣe irú nǹkan báyìí tá a ṣe bó mo tún mọ realize mistake mi mo dẹ̀ ti mọ̀ pé lẹ́yìn eléyìí tá a ṣe yìí láyé mi mi ò tún jẹ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yòókù di after wedding. Ó tún máa jẹ́ mistake àbí ẹ̀rọ. Nǹkan tí mò ń bẹ sọ ni wípé mi ò lè ever abort. kí ló wá fẹ́ kí n ṣe báyìí sìn kí ló fẹ́ kí n ṣe àwọn parents mi ò gbọ́dọ̀ gbọ́ sí now not even my sister. Gbogbo ẹ̀ ní gbogbo wọn ṣe máa gbọ́ nísìnyí. Nǹkan tá a sì tí lè fi jó. jọ náà jọ ṣàánú mi náà jọ dà kí ló wá fẹ́ kí n ṣe báyìí sìn. Mo ti agree láti ṣe abortion. Baby, that's why I love you. Ṣé kò ní. On one condition. Condition wo ni ẹ? Mo ní personal doctor kan tó máa ń ṣe abortion. Ẹyẹ ò lè. Òun dẹ̀ nìkan ni mo lè trust láti take risk láti ṣe abortion fún mi. 100,000 naira dẹ̀ ni ó máa ń gbà fún abortion ni. Ẹ̀yẹ mi ò lè gbà o. 100K.
Yẹn ti pọ̀ jù náà. Ó pọ̀. Ṣé o máa lọ ń ṣàbọ̀ṣán bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ni? Rárá o, mi ò kí ń ṣàbọ̀ṣán. Ṣùgbọ́n mo ti rí price list ẹ̀. Àwọn dókítà tún máa ní price list fún àbọ̀ṣán. Ṣé o ti ready? Àbí. Ẹ má wọrí, a máa ṣe. Jálẹ̀jálẹ̀ wà ńkọ́? Jálẹ̀jálẹ̀. Ó ti di pọ̀nmọ́. Rárá. Àbí ẹ̀gúsí tà Rárá náà kì í sí. ṣẹ̀gúsí jọ jókòó. Jókòó ṣàánú mi. Ṣé wàá mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí? Máa fún ẹ lówó bọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé a máa pín owó yẹn. Èmi á mú 60% wá, ìwà mú 40% wá, so a máa jẹun pọ̀ wá fi san owó. Wọ́n ṣìṣì. Wọ́n kọ̀bọ̀ mi ò ní. And besides wo 24 hours ni mo fún ẹ láti gather owó yẹn jọ. Tó bá fi lè ṣe gbogbo nǹkan tá a ṣe báyìí tí lè fi jó òun náà máa bá a máa díò pẹ̀lú ẹ̀. Ó ti mọ̀ ọkàn. Jọ ṣàánú mi náà, má ì tí lọ, ní sùúrù. Àwọn aládùn kájọ máa ṣeré o. Ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Sori o ti ẹ̀rọ arán mi létí sori ní 1999 tí Ọbásanjọ́ di president ṣòkè ẹ̀tẹ̀ bẹ́ẹ̀ yẹn nígbà tí. 1999 1998. 1999 ni jọ kí ló ń ṣe kí ló mọ̀. ṣé tí wọ́n bá tiẹ̀ ti bí ṣáájú wa gan ṣe ẹ̀rọ pàwọ̀ ọmọ tán ní 1998 ni. máa wọlé ìgbà wọn lówó political realm tó ń bá mi argue. tẹ́ bá tiẹ̀ jù wá lọ gan ṣe ẹ̀rọ pàwọ̀ ọmọ tán ní 1998 ni. ta ló ní kọ́ máa ti bì ẹ̀ wọ́n jẹ́ kí sọ̀rọ̀ fún ẹ ní 1999 ni Ọbásanjọ́ di president then nígbà tí before that time Abdulsalam ló take over from Abacha ní 1998. 1998 ṣe bí nǹkan tí mo sọ náà nìyẹn. mo ní Ọbásanjọ́ 99 tí wọ́n ti bí wọ́n gbà yẹn ni. ẹ̀yin àti ta ni èmi àbí Jùmọ̀kẹ́. Jùmọ̀kẹ́ dá God of celebrity. Akọ ìṣe ti gbọ́. Èmi ṣàtìsọ tèmi. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀. Wọ́n máa lọ. Jùmọ̀kẹ́ ìgbà wo ló wá kúrò nínú kitchen. Kí ló ṣẹlẹ̀? Mo wá mú fóònù mi bíbá ẹni. ò bá ti pè mí kí wá bá ẹ mú. Wẹ̀ fún kíni? Wo gbogbo yín tẹ̀ ń disturb mi nulẹ̀. Mo wá mú fóònù mi kí lè máa fi fi ẹ́pìsì ní sétí kí n máa gbórin ni. Ta làwọn? Ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́. Kí ló dé mi gbọ́ ọlọ́rẹ̀ mọ́? Mi ò sọ bẹ́ẹ̀ o. Kátà ìjáde rajà rẹ̀. Jàre má bọ̀. Kémi dúró ti Jùmọ̀kẹ́. Rárá o, ájò tí o. Kí ló dé? Ṣé mo yàgbẹ́ sára ni? báyọ̀ jẹ́ ká wọlé lórúkọ. 100K? 100K báwo? Oye yèmí náà lẹ́nu mà nìyẹn. Mi mọ̀ kó tó fẹ́ fi 100K ṣe. Bọ́ ẹni ìwé ṣá ìjọba ò láṣẹ máa rówó yẹn sìn. Àbí o. O yé mi kí ló jẹ́ àti sọ. Báwo la ṣe máa rówó àbí báwo ni wọ́n ṣe máa rówó? Gbogbo àná kan la máa di la máa ṣe. Ìwà títa ni ṣáwàlá ẹni sùúrù ṣáwàlá bẹ́ẹ̀ ṣe ni. Ok ẹni So lè bá mi contribute. ẹni sùúrù comrades ṣáwàlá bẹ́ẹ̀ fún lóyún. comrades calm down sori he is one of our own and that is the spirit of comradeship. An injury to one is an injury to all. Kí ni ìtumọ̀ gbogbo òyìnbó tẹ kàkálẹ̀ nísìn? Ṣé rí ẹ mo ń ṣẹlẹ̀ tí ẹ gbàgbé nǹkan tẹ́ ń sọ báyìí. Ẹjọ́ báwo la ṣe máa raise owó yẹn? Ó tún tún sọ báwo la ṣe máa rí Kí ló ṣáà ti sọ gan? ṣáwàlá bẹ́ẹ̀ fún lóyún ni. Ṣé o lè contribute sí nǹkan tí mo ṣe ni? Tí o bá ṣe ọ̀rẹ́ mi tó jẹ́ wo tí bá lẹ fóònù bọ̀dá yìí mọ́ ẹ wo ẹ máa rí ẹ̀dì ni. Kí ló ṣe é? Political baboon. Etí ìdúró náà ṣé 100,000 ló fẹ́ fi ṣẹ́yún ni? 100,000 ló fẹ́ fi ṣẹ́yún. 100,000 ló fẹ́ fi ṣẹ́yún. Ìlú gbé wá ní ẹrù ọmọ àti ìkó. Will you just shut up there? Àti sọ pé kọ́ ọmọ lọ bímọ fún mi. Ẹ keep quiet. Ó yá ó ti tó. Má tiẹ̀ máa rí yàn pé. Ó ti tó. Ẹni sùúrù o. Ṣé nǹkan tó ṣe báwọ̀ nìyẹn? Ó máa jáde. máa pè ń dádì. Ọmọ ọ̀rẹ́ mi ọmọ junior a máa pè mí ní dádì tàbí sẹ́gbọ̀n. Mo tẹ̀ tí ipò tiẹ̀ láìkì mi nìyẹn. Rárá mi láìkí ẹ̀ ṣé bí tọmọ wa ni tó bá bímọ ní ìsìn máa bẹ́ẹ̀ gbẹjọ́. Oúnjẹ ti rẹ́dí o. Àti ìjẹun sìn. A ti ṣe tán. Ṣé kò mú ẹni? Wá kí ló kẹ́yìn jíde èmi mo bẹ́ẹ̀ ṣe ni. Ó ṣe mọ̀jọ́ jẹ lọ́ba yìí sìn. Ẹjọ́ báwo ló ṣe ń ṣe èwo lẹ fẹ́ ṣe? Jẹun máa lọ. Ṣé ìwọ ní kọ́ fún oúnjẹ ṣèyàn ni kò sáà ní ìyá yẹn. Dẹnu sọ́n jàre. Political baboon. Ẹjọ́ báwo la ṣe máa rí owó yìí? Mbra Káyọ̀dé ẹjọ́ assist mi. Ó yà pé eléyìí kò. Nítorí jẹ́ kí n ronú.
Jùmọ̀kẹ́. Jùmọ̀kẹ́. Yes. Jùmọ̀kẹ́ ló lè ṣe. Ibi tí ń pẹ̀gbọ̀n, ibi gan ti ń pa wọ́n. Wọ́n kàn dẹ̀mọ̀ ní orí bá ń ṣe. Jùmọ̀kẹ́ kí ni Jùmọ̀kẹ́ ní ọ̀rọ̀ tá à ń sọ nísìn? Ju pé kó sáàbù wa lóúnjẹ lọ. Jùmọ̀kẹ́ náà lọ dárúkọ. Jọ kí ni Jùmọ̀kẹ́ ní ọ̀rọ̀ yìí kò yé mi. Kò ebi tí ń pẹ̀ yín náà. No. Kàtà ebi tí ń pẹ̀ yín náà. Ebi tí ń pa wọ́n. You wan try to help any in the political analysis of the situation. Lọ́jọ́. Ṣé ti gbọ́? Ẹ lọ́jọ́. Anyway, bóyá Jùmọ̀kẹ́ gan máa pàpà lọ bá ń sìn torí kò tiẹ̀ yé mi mọ́. But mo mí nẹ̀ bẹ́yẹn o. Ṣebí ìwọ sọ pé o fẹ́ kí Jùmọ̀kẹ́ mọ̀ pa ẹ̀. Bọ̀ kí la fẹ́ ṣe é sì máa ṣe ẹ̀ lówó tẹ fẹ́ fún mi ilé náà ní pé kí n lọ bímọ. Màá dẹ̀ lọ bá Jùmọ̀kẹ́ máa ní pé kó yá mi lówó àbí kí lè fẹ́ kí n ṣe báyìí. Okay. Kò sí problem. Ẹ jẹ́ kí mi lọ bá. Ẹ wo ẹjọ́ máa kí ju Ṣẹ́gun yìí kúrò ní yàrá yìí o. Kò tiẹ̀ lè lọ́bi kankan. Kí ló dé? Gbọ́, o fẹ́ jáde. Ṣé mo ti wá dẹlẹ́wọ̀n níbí yìí ni? Ìwọ tó jẹ́ kí inú ẹ máa dùn. Jùmọ̀kẹ́ báwo ni? Mo wà Junior báwo ni? Mo wà. O jẹun ni? Wo, I'm not hungry. Láti ready máa lọ jẹun. Eléyìí tí mo rí ẹ yìí ṣé kò sí o? Kó má bàa sí náà ni. Kí ló ṣẹlẹ̀? Ṣó mọ ọ̀rẹ́ mi tó wá lẹ́ẹ̀kan yẹn? Yeah, that lady. Yeah, that lady. Actually, ó ní issue kékeré kan ni. Irú issue wo ni? Mọ́mí ẹ̀ ní cancer. Oh my God. Kó tó ṣẹlẹ̀ àwọn doctors ó wá ní pé kó lọ raise 5 million naira fún operation yẹn. Cancer yẹn le gan, ó ti wọra wọn gan. Gẹ́yìn dẹ̀ ní o ti sá sọ́tún, ti sá sósì, o ti try going to raise 4.9 million. So ó kù bí 100k tó máa add sí tí owó yẹn fi máa pé. Ilé máa ga o. Ó ga gan ni. In fact kò easy fún. Kí ló wá fẹ́ ṣe báyìí? Nǹkan tó wà tiẹ̀ fẹ́ wá fẹ́ ṣe báyìí sí ni pé kò tiẹ̀ mọ̀ òun náà ló tiẹ̀ ṣe wá bá mi ló wá ní pé kémi náà ṣáà tiẹ̀ pẹ̀ gbogbo ìwà yìí mi ò ní owó kankan tí mo lè fún mo ṣe ní pé kémi náà á bá wọ̀ náà. In fact doctor ní pé within 24 hours tí a bá raise owó yẹn wọ́n máa kú dànù ni. Junior, ìgbà tó ń rọ̀ lẹ̀ tí wá rí rẹ̀ bóyá kò sọ fún àwọn dáàdì. Dáàdì a lè sọ fún dáàdì àti mọ́mì kò lè rí báyẹn. In fact òun gan sọ fún mi pé kí wá bá ẹ ó ní pé kí wá bá ẹ pé ìwọ nìkan ni kí n sọ fún pé ìwọ nìkan ló lè help òun. Èmi. Now. But Junior, I don't have that kind of money. Ibo mo ti fẹ́ rí. Jùmọ̀kẹ́ rò náà gbogbo àwọn àkáǹtì ẹ̀ àwọn tó máa ń send owó sí ẹ̀yẹn ò lè try láti bá wa rí kankan. Okay. I think I have 40k in one account. So that we that will do. Màá fún ẹ nìyẹn náà, but kí wọn náà ṣì go round kó bí àwọn ọ̀rẹ́ fún wọn. Sí wàhálà máa lọ so sorry. Okay, let me give you my ATM card. Okay. You know my PIN now. Bàbá ń bẹ níbẹ̀, bàbá tí ò bá gbẹ̀rẹ̀, màmá náà ò gbẹ̀yìn, màmá kò fòṣì. Yes, come in. Ọlọ́wọ́ ṣíbí, Ẹ káàsán o. Ẹ káàsán. Ìjọ Junior ni mo bẹ̀rẹ̀. Ó dẹ̀ sáré jáde ń sìn ni, but it won't take long. Kò ní pẹ́ dé ẹ lè dúró dé. Kò ẹ ṣe. Sister, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Yes. Ẹ dẹ̀ pẹ̀lẹ́ tí mọ́mì yín. Báwo lára wọn sìn? Mọ́mì ta ni? Your mom now. My mom. Junior sọ pé mọ́mì yín ní cancer. Cancer. Náà pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run gan ló wà báyìí. God forbid bad thing. Ẹ jọ̀ọ́ tó máa ń pẹ́ ṣeré ni kí ló ṣẹlẹ̀? Mọ́mì mi ní cancer. Náà ṣe bí ẹ̀yin lẹ need 100,000 balance láti balance wọn hospital. Ṣe bẹ́ẹ̀ ilẹ̀ wá láàárọ̀ ẹ̀. But òun náà ló dé. Kí ló ti padà wá ṣe ń bíbí? Junior. Àwọn ọmọ mi àwọn wo ló ní cancer? Má bọ̀. Kí ló ṣe bí? Wà ń bí. Kí ló wà ń bí? Junior, kí ni gbogbo rubbish yẹn? Kí ni mo ṣe? Kí ló ṣe? O ti rí nǹkan mi parọ́ mọ́. Mom sì tèmi, ìwọ sọ pé wọ́n ní cancer. Cancer of all things, Junior. Má bínú. Ọ̀rọ̀ àti rówó iná ni mò ń bá káàkiri. Kí ló tiẹ̀ ṣe ń bí gan? Mo
ní kí wọ́n gba owó tó ti rí so that mo máa lè sọ sílẹ̀ in advance. ọ̀rẹ́ mi tiẹ̀ kó 50,000 naira fún mi so òun ni mo lọ yọ ní bank. mo ti rántí sórí nígbà tí a lọ sí bank àpò mi ó ń jò so 50k yẹn mo kó fún cousin mi kó bá mi kó pamọ́ ẹ̀dẹ́ ló máa kó àwọn owó kan náà máa wá mi yọ díẹ̀ náà mọ́ so a máa jọ pọ̀ máa kó fún ẹ. Junior on try. àṣìgbọ́n àti rówó iná mo bá kiri náà. Junior on try mi kó transfer owó yẹn sí mi in the next 1 hour or else Junior. ní sùúrù farabalẹ̀ máa kówó ẹ̀ fún ẹ. mi ò lọ́rọ̀ bẹ̀ sọ. máa bọ̀ bí ìfara. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. bóyá ìṣẹ̀lẹ̀ ni ẹ wá ẹ ti ń lọ ni. bẹ́ẹ̀ ni jàre. báwo ni a wá ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ oyún tẹ ní báyìí. kí ni conclusion nǹkan tẹ fẹ́ ṣe báyìí. We are working on it. Wá ṣé kìí ṣe pé ẹ fẹ́ ṣe. Nǹkan tí Junior sọ nìyẹn. Ẹ lè ṣe anything. kí ló kàn tiẹ̀ bẹ́ẹ̀. Ma, you heard me. You cannot abort any child. It is a taboo. Ẹ lè ṣe anything. Lórí kí ni. má dájú mọ̀kẹ́ lóhùn bóyá máa ń ṣeré nìyẹn. òwò jẹ́ káwọn máa lọ́ọ́ tiwa. Èmi threatening. Èmi ò ṣeré o. Tẹ́ ẹ bá fi lè dán wò. Mo máa make sure pé mo arrest ẹ̀yin méjèèjì pé ẹ terminate oyún pé ẹ pààyàn nínú family yìí. Junior sọ̀rọ̀ náà. má dá lómi mọ̀ nǹkan tó ń sọ jàre. Oh, you think I'm joking àbí? Dúró síbẹ̀ máa pe dáàdì nsìn. Jùmọ̀kẹ́ má ṣe yẹn náà. Ẹ̀mí àǹtí kò tí ì lè tó báyìí. Ẹ ṣe máa pe dáàdì lórí kíni. Ẹ tẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mi ò lóyún mọ́. Torí wípé mo fẹ́ gba owó kan lọ́wọ́ Junior ló jẹ́ kí n sọ fún pé mo lóyún. Tó bá dẹ̀ ti gbọ́n pé mo lóyún báyìí the next option tó máa sọ ní pé ká àbọ̀tẹ̀. Ẹ wá fẹ́ máa pe dáàdì torí kíni. Baby girl ní sùúrù ṣé wá ẹlẹ́wà ṣòrí máa yẹ kí sista mi. Èmi ṣáà ni mo ní èmi mo mọ̀ bóyá mo lóyún. máa yẹ kí Jùmọ̀kẹ́ máa threaten ẹ̀ kó máa parọ́ mọ́ra ẹ̀. Èmi ò jẹ́ ẹnìkan kò threaten mi mo ń sọ fún ẹ wo ẹ̀bà ló wà níbẹ̀. Ó dàbọ̀. Ẹ̀bà. ayé o. See your life. Political rally yẹn ó máa lé gan. So nísù Mr. Kata ẹ jẹ́ máa mi fún Jùmọ̀kẹ́ 40,000. Ẹ dáhùn. ẹ bá mi kó fún ẹ má wọrí. Ẹ má waste time ẹ dá mi lóhùn. Ìyá pẹ̀lẹ́ ó dẹ̀ ní sùúrù. náà ló ní kí mi àti Jùmọ̀kẹ́ mú wá ara wa o. ẹ kó fún ẹ ṣe kíní ẹ mọ́. tí mo dẹ̀ ti rò pé mo máa rẹ́ni tó máa pè mí lọ́nkú. ìyẹn ló ń dùn wọ. tó bá ti bímọ fún. Jùmọ̀kẹ́ ẹ jọ mo fẹ́ bẹ́ẹ̀ nǹkankan Jùmọ̀kẹ́. mo sì máa sọ fún mọ́mì. àjọ. Ṣẹ́gbẹ̀wẹ̀ wo gbogbo drama tó ń ṣẹlẹ̀ yìí kò yé mi náà wọn ò ṣe yín ìmọ̀ ni. ẹdẹ ìgboyún. kí ló sọ. ẹdẹ ìgboyún sójú. ó yẹ sọ òyìnbó gbogbo nǹkan tẹ́ sọ yẹ sọ. wo dá mi lóhùn jàre kí ló ṣẹlẹ̀. ẹjẹ lọ gbèsè wà nínú ìmọ̀ àwọn sọ fún. Ṣẹ́gbẹ̀wẹ̀ what are you insinuating wọ́n mi bá jàre a ní kẹ́ bá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún mi òun rìn lọ. àwọn aládùn rẹ o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ fún ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ o. àwọn aládùn rẹ o àwọn aládùn rẹ o àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o Oyìgbógbò àwọn aládùn rẹ o Oyìgbógbò ṣe àwọn aládùn rẹ o ara ilé ẹ jáde ṣe o àwọn aládùn rẹ o èrò ọ̀nà ẹ̀yà wá o àwọn aládùn